Jimmy sọ pé kò yẹ kí tẹ̀lé lọ sọ́jà tí mo bá lọ. Nǹkan wẹ́dí ṣàlà fẹ́ lọ rà ṣó fẹ́ fìmì nìkan kalẹ̀ pé kí n lọ rà ni. Ẹ̀mi ò gbà náà ó yẹ kí wà lọ́fíìsì bá. Àjọ máa lọ sí ìdájọ́ máa lọ fojú ló ń jẹ ni. Ó yẹ kí n tẹ̀lé lọ sọ́jà náà ó mọ̀ pé iṣẹ́ mi ò bá ṣé ká jọ lọ. wàhálà ẹ̀ pọ̀. Èmi nìkan ò lè dá ṣó fẹ́ fìmì nìkan kalẹ̀. Wàhálà ẹ̀yin obìnrin pọ̀ ká tún jẹ lọ́ra kan wẹ́dì lọ́jà. My dear, mo ti rántí kíní kan. Kí ni nǹkan yẹn náà? Ó ti gbàgbé. Àwẹ̀ tí pásọ̀ wa ní pé ká gbà ọlọ́jọ́ mẹ́ta ká tó ṣe introduction. Jíní lèdì mi ò gbàgbé. Lórí ó ṣáà ti mọ̀ pa àti parí introduction báyìí. Tó wà ti parí ó yẹ ká gbà. Kò dẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀, àbí? And we have a week ahead towards our wedding, Jimmy. So tá a bá ti gbà wọ̀nyẹn before wedding, mo fi dá ẹ lójú pé a máa gbà ní after wedding or after honeymoon wa. Ṣé ká gbà ó yẹ ká gbà wọ̀nyẹn o. A máa gbà, Jimmy. Kò sí problem fọkẹ́ balẹ̀. Ṣáṣá náà kò sí kankan tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n àmọ́ kan tí pásọ̀ yẹn rí tó fi ní pé ká gbà ó yẹ ká gbà wọ̀nyẹn o. A máa gbà. Ṣé o báwo lè ní ká ṣe nì? Ṣé báyìí ni àgbà ẹ̀ ká lọ bọ̀ ni? Ṣé pé à ń ta ìyàwó tuntun láǹfààní? Àbí ìwà ní nǹkan àìfi ní gbé ní àfihàn pé o ló mú kí ara ọkọ máa súnmọ́ àtẹ̀wọ̀ lù. Àbí ìwà ọmọ yìí ọmọ ta bílẹ̀ mi lọ́wọ́. Ìwọ Alájùmọ̀kẹ́ ọmọ Adéríwú. Ìwọ ọmọ kan wálé. Ẹ wá ń ṣe mọ̀ mí mọ́. Ó lọ fẹ́ ṣe àwọn alárédè. Ṣé lágbólé onídòdò ń bá wa yìí náà? Ìwọ ló fẹ́ ṣe ohun tí ẹnìkan ò ṣe rí. Wá sì rí tẹ́nìkan rírí tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀. Olórí burúkú ìyá rẹ̀ náà wá ń ṣe ó wá ń fẹ́ yín kú kiri àdúgbò. Ó ń sunkún kiri olóhùn rẹ̀ rù. Ó wá ń gbé gbogbo èèyàn káàkiri kí wọ́n máa bá òun mú aṣọ tí òun fi símọ fọ́kọ. Ó yá ẹ láwọ̀ mo fẹ́ wo ibi tí àwọn ọmọ ẹ náà wà. Mo fẹ́ wò wọ́n ẹ láwọ̀ rọ̀ làwọn mi. Àbẹ́ ìwà ní nǹkan. Ẹ wo bí àwọn méjèèjì ṣe ń tẹ̀lé àwọn káàkiri inú ọjà. Bí ìgbà tí Gàmbàrí bá ń tẹ̀lé màálù. Ẹ̀mí ṣiṣẹ́ ooo! Wọ́n ní ọlọ́dẹ̀jọ ọmọ ọmọ rẹ̀ ní kẹ́lọ́.
ohun tó ṣẹlẹ̀ sí yìí èdè ayé ni o ohun tó ń bá ọ̀pọ̀lọpọ̀ ọdún ìjà tẹ̀ mọ̀ rẹ o ọládẹjọ́ wo sórí tó ń ṣe yìí ó ti gbọ́ nípa késẹ̀tì ERU-JEJE ogun AFOGO-SOFO rí abájọ sẹ́yìn ti gbọ́ rí kí ni bọ̀ máa ṣàlàyé fún yín ṣẹ́rí nínú késẹ̀tì ERU-JEJE ogun AFOGO-SOFO yìí Fẹ́mi Emmanuel ló ṣe bàbá orí òkè sí òní tó wà ní fáforí tì ń bẹ̀ yẹn òun ló ṣe késẹ̀tì ó jẹ́ jáde àṣírí ogun tó ń jẹ nìkankan ní pátá ló wà nú ẹ̀ ẹ wo ẹ lọ sí ṣọ́ọ̀bù ọkàn yẹn níbẹ̀ ní tìmú kan bá yín ẹ wò ẹ yọ̀ǹda dẹjọ́ fún mi ó yánu yàrá mi wà lọ́wọ́ késẹ̀tì yìí ó gbọ́dọ̀ ẹ jọ ẹ yọ̀ǹda rẹ̀ fún mi ẹ gbọ́dọ̀ mo ṣe jẹ́ bàbá alága ò lè sọ nǹkan fún wa. o ṣe jà ada fún ẹ. tẹ mọ ada fún ẹ. nǹkan tí bàbá bá ti sọ ẹ jẹ́ ká gbà bẹ̀. bàbá ojú ogun mò ń jẹ̀ ìlú rẹ̀. ogun ja gbogbo ẹni tó jókòó yìí o. bẹ́ẹ̀ni. èdè ayé ló mú o ọ̀sẹ̀ tó ń bọ̀ ni ó ṣe márèjì o. àṣàṣì rẹ o nínú kẹsẹ̀tì yẹn ni àṣírí ogun tó ń jẹ nìkan kún wa yóò ti rìn gàdàgbé. gbogbo ìjàmbá tó ń dé olúkúlùkù nínú ọjà níbi iṣẹ́ ní báńkì ẹ wo ogun burúkú ní ogun AFOGO-SOFO pátá ẹ máa rí bẹ ẹ wo ẹ bẹ jẹ ẹ wúlò ẹ má gbàgbé o ẹ wá gba kẹsẹ̀tì yìí o ẹ lè rí àṣírí ogun tó ń jà yìí o ogun ayé ò ní mú o. mo gbé ọ̀gá lónìí o ọlọ́run ògo bàbá mi ọ̀ràn mọ níṣẹ́ fàyà tí gbọ́ngbọ́n òkè gbọ́ngbọ́n lẹ́yìn aṣòótọ́ ọba tó gúnyán fún wa tó nítọ́bẹ̀ òṣòro ìwọ la gbójúlé tá a fi ń gun sàtánì gàràgàrà tí gbogbo ọmọ òkùnkùn fi ń sá kíjokíjo tí wọ́n sì ń gbọ́n jìnnìjìnnì wọ́lẹ̀wọ́lẹ̀ ẹ ṣé o fàṣeyọrí tẹ́ ẹ ti fún wa ṣe lórí àwọn kásẹ̀tì wa gbogbo tá a ti gbé jáde pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹ̀rí ńláńlá tá à ń gbọ́ nípa wọn mo tún wá pè ọ́ lónìí o wá fara rẹ hàn fún gbogbo ẹni tí ó máa gbọ́ jìnlẹ̀ àṣírí wọ̀nyí lónìí kí o sì lo àwọn ọ̀rọ̀ náà láti kó ìjàmbá àti ìsọdahoro ńlá bá ìjọba òkùnkùn káwọn ẹlẹ́ṣẹ̀ rí ìgbàlà káwọn òǹdè rí ìdáǹdè kí ìjọba ọ̀run sì máa gbòòrò sí ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lónìí nínú ilé lẹ́wà ni tàbí nílé ìtajà nínú mọ́tò ni tàbí ní gáréjì ọkọ̀ bóyá níbi ìsọjílẹ̀ yín wà ni tàbí ẹ̀ ń rìn lójú títì. Ìjìnlẹ̀ àṣírí ìjọba òkùnkùn lẹ́fẹ́ gbọ́ yìí o tí ẹ̀mí mọ́ fi rán mi láti tú fún gbogbo ènìyàn. Ìwé Deuteronomy chapter 29 verse 29 wí pé ti Olúwa Ọlọ́run wa ní ohun ìkọ̀kọ̀ ṣùgbọ́n ohun tí a fi hàn ní tiwa àti ti àwọn ọmọ wa láé àti láéláé kí àwa kí ó lè máa ṣe gbogbo ọ̀rọ̀ òfin yìí. Bíbélì tún wí pé àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Àṣírí ohun tí Ọlọ́run sì fi rán mi láti tú gbogbo ọmọ aráyé lónìí ni mo pè ní ERU-JEJE ogun AFOGO-SOFO. ERU-JEJE ogun AFOGO-SOFO. Bẹ́ẹ̀ ni nínú rẹ̀ ni màá ti ṣàlàyé nípa àwọn nǹkan pàtàkì mẹ́sàn-án táyé fi máa ń fògo àbáwáyé àwọn ọmọ adarí oorun ṣòfò nínú ayé. Ogun AFOGO-SOFO ní nǹkan ṣe pẹ̀lú àwọn ọ̀tá arógo bínú, arógo ṣe lára ògo, arógo gbógun tògo, arógo gbògo lọ, arógo gbógo mì,
àtàwọn arógbogbògo jẹ́. Ẹ̀yin ọmọ aráyé o, mo fẹ́ kí ẹ mọ̀ wípé kò sí ẹni tí ọ̀rọ̀ náà kò kàn o, nítorí wípé ERU-JEJE ogun àfogóṣòfò yìí kò mọ̀ pé ẹnìkan lọ́mọdé tàbí àgbà, bóyá o jẹ́ olówó tàbí tálíkà, olóṣèlú ni ọ́ tàbí oníṣẹ́ ìjọba, oníṣòwò tàbí oníṣẹ́ ọwọ́, ọmọ iléèwé tàbí lẹ́kítọ́rà, kódà kò yọ àwọn pòfẹ́sọ̀ sílẹ̀ o. Ogun àfogóṣòfò kò náà ní bóyá ẹnìkan jẹ́ ọmọ ìjọ tàbí olùdásílẹ̀ ìjọ. Ogun tó máa ń sorí ọlọ́gbọ́n ọkọ́ tó sì máa ń dà àwọn alágbára ayé ríbaríbo ni. Ìdí nìyẹn tí mo fi pè é ní ERU-JEJE ogun àfogóṣòfò. Ṣùgbọ́n ní ìkóríta tí mo dé yìí, kí n tó máa tẹ̀síwájú, ǹjẹ́ ìwọ tí ò ń gbọ́ mi yìí, ǹjẹ́ o ti ronúpìwàdà láti kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀? Kí ni ìdí tí mo ṣe wí bẹ́ẹ̀? Ẹ̀ṣẹ̀ jẹ́ kọ́kọ́rọ́ kan pàtàkì tó ogun arógbogbòṣòfò máa ń lò láti ṣílẹ̀kùn wọnú ayé ènìyàn. Ibi tí Sátánì tó jẹ́ olórí ìjọba òkùnkùn fúnra rẹ̀ kò lè wọ̀, ẹ̀ṣẹ̀ ló sábà máa ń ràn láti lọ pèsè àyè sílẹ̀ fún un. Nítorí pé ẹ̀ṣẹ̀ ní ọgbọ́n àrékérekè tó fi máa ń rápálá wọnú ayé àwọn ọmọ ènìyàn láì fura. Ìdí nìyẹn tí mo fi máa ń pe ẹ̀ṣẹ̀ ní máńjèlé aládùn, sọ́ọ̀lẹ̀ lásán olóyin, ikú nínú ìkòkò, aṣojú bẹ́lẹ́kẹ́ bàtẹnijẹ́. Nítorí náà, bó o bá ti di àtúnbí tàbí pé o sì ń fàyè gba ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, yára lọ sórí ìkúnlẹ̀ kí o sì máa jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kíákíá. Pé Jésù sínú ayé rẹ lónìí kó lè sọ di ẹ̀dá tuntun. Àṣírí ohun tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ rèé o, ṣùgbọ́n tí iye wọn kò ṣí sí, ọ̀pọ̀lọpọ̀ ló yẹ kó gbé ìgbésẹ̀ láti di àtúnbí, ṣùgbọ́n tí wọ́n sì ń múkun nínú ẹ̀ṣẹ̀ wọn síbẹ̀. Ìdí nìyẹn tọ́pọ̀lọpọ̀ fi ń gorí òkè àgùnù tí wọ́n sì ń gbàgbànù àdúrà láyé. Ṣùgbọ́n bí ìwọ bá ti gbé ìgbésẹ̀ láti di àtúnbí, mo kí ọ kú oríire lónìí. Mo wá fẹ́ kí o farabalẹ̀ báyìí láti máa gbọ́ àwọn àṣírí ìjìnlẹ̀ nípa àwọn 9 pàtàkì táyé máa ń lò láti pa kádàrá àwọn ẹni ńlá dà sáyidá àti irú àdúrà tí a lè fi ṣẹ́gun àwọn ọ̀tá arógbogbòṣòfò. Àkọ́kọ́ nínú wọn ni ohun tí mo pè ní gbólóhùn awo. Tí a bá ń sọ̀rọ̀ nípa gbólóhùn awo, à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òdì tàbí ìpèdè ìṣelòdì táwọn alágbára òkùnkùn máa ń lò láti mú ìfarapa, ìparun, ìjàmbá tàbí ìjákulẹ̀ bá ìṣẹ̀dá ènìyàn nínú ìrìn àjò síbi ògo. Lára gbólóhùn awo ni ọ̀fọ̀ wà àti ògèdè, àyájọ́, kéwú àti tàbátì àdá, ìfèdèfọ̀ onímísí òkùnkùn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀ wípé kì í ṣe àwọn kìrìsìtẹ́nì tòótọ́ nìkan ló máa ń fèdèfọ̀. Àwọn wòlíì aṣàdúrà ṣẹbọ náà máa ń gba agbára ìfèdèfọ̀ látọ̀dọ̀ àwọn àlùjọ̀nú bí wọ́n bá fẹ́ bà te èèyàn jẹ́. Àwọn ẹlẹ́sìn òkùnkùn mìíràn náà bí àwọn Hinduism, Buddhism àtàwọn àfáà aláfọ̀ṣẹ náà, àwọn náà máa ń lo ìfèdèfọ̀ onímísí òkùnkùn láti sọ ẹrù ògo kalẹ̀ kúrò lórí àwọn ọmọ aráyé. Odù ifá àti àfọ̀ṣẹ náà wà nínú gbólóhùn awo. Ègún ahóyaya náà ń bẹ àti èpè arìnwòǹwò. Onírúurú ègún sì ló wà. Èpè tí a gbé ènìyàn ṣẹ́ nílé awo, èpè ojúbọ òrìṣà, èpè ojú ọjà, èpè ojú àlá àti èpè ojú oorun. Èpè táwọn ìwà rẹ̀fà mẹ́fà fọwọ́ òsì sowọ́pọ̀ gbé ènìyàn ṣẹ́ nínú ilé di awo tàbí ní yàrá ìmùlẹ̀. Èpè táwọn àgbààgbà awo gbé ènìyàn ṣẹ́ nínú ká eégún tàbí nínú igbó ìgbàlẹ̀. Èpè tí a fi àfọ̀ṣẹ bánu gbé ènìyàn ṣẹ́ pẹ̀lú orógbó àti atare. Èpè tí ayé gbé ènìyàn ṣẹ́ tán tí wọ́n tutọ́ sílẹ̀ pẹ̀lú gbólóhùn báyìí pé bí tọ́ bá kúnnú igbá, ẹni tó tú ò lè dá gbé mu tán. Ẹ̀yin ènìyàn Ọlọ́run o, ọ̀tọ̀ tún ní èpè ọ̀sán gangan gánrígánrí, èpè àjèjì òru gànjọ́, èpè táwọn ìka dojúkọ àti yọ ọjọ́ gbé ènìyàn ṣẹ́, èpè tí a gbé ènìyàn ṣẹ́ ní àtiwọ̀ oòrùn, èpè tí a gbé ènìyàn ṣẹ́ ní yàmá àti èpè gábàsì, èpè tí wọ́n fi oríkì tàbí orúkọ àbísọ ènìyàn àti orúkọ ìyá ẹni gbéniṣẹ́ tí wọ́n wá fi àgádágodo tìpa, èpè táwọn àjẹ́ fi òkùnkùn òru bojú gbé ènìyàn ṣẹ́ ní oríta mẹ́ta àgbáǹṣáálá, èpè tí àwọn wòlíì aṣàdúrà ṣètùtù pawọ́pọ̀ pẹ̀lú àwọn àjẹ́ funfun láti gbé ènìyàn ṣẹ́, èpè tára ayé gbé ènìyàn ṣẹ́ tán táwọn ẹbọra ibojì òkú ṣe àmì sí, èpè tí a fi orúkọ ènìyàn ṣẹ́ sínú odò tó ń ṣàn pẹ̀lú gbólóhùn wípé odò kì í ṣàn kó tún padà bojú wẹ̀yìn, èpè tí obìnrin fi májẹ̀mú ẹ̀jẹ̀ ìbálòpọ̀ àkọ́kọ́ gbé ọkùnrin ṣẹ́, èpè tí obìnrin fi ọwọ́ ba ojú ara gbé ọkùnrin ṣẹ́ pẹ̀lú gbólóhùn àyàfi àti àdàbí ìfàyàlùyà, èpè tí ọkùnrin fi ahọ́n kan omijé ojú láti ṣẹ́lé obìnrin tó gbowó lọ́wọ́ rẹ̀ tán tó já a kulẹ̀. Ẹ̀yin ènìyàn yìí o, àbẹ́ tí ń sùn lọ ni,
ẹ gbọ́ báwọn ìjìnlẹ̀ àṣírí ṣe ń jáde ni ṣé ẹ ti gbọ́ nípa ìpè táwọn ògbójú ológun fi ilẹ̀ pa òkú ọ̀fọ̀ gbé ènìyàn ṣẹ́ àtèyí táwọn àfa aláfọ̀ṣẹ́ forúkọ ènìyàn ṣẹ́ sínú tírà tí wọ́n fi òwú dúdú àti òwú funfun dì tán tí wọ́n kàn pamọ́ pósí èpè tí ayé fi àdírúbọ èṣù láti gbé ènìyàn ṣẹ́ láàrin ọjà mélòó ni mo fẹ́ sọ nípa àwọn ègún àìmọ̀ èpè òbí èpè òkú ọ̀run èpè ọkọ tàbí ti aya èpè ara ẹni èpè ọ̀gá ègún àjogúnbá èpè àdáyébá ègún ìrandíran èpè orílẹ̀ ègún àrìnàkò ayé a máa fi sàtífíkẹ́tì ẹni gégún o wọn a máa gbé irinṣẹ́ oníṣẹ́ ọwọ́ ṣépè àwọn ìkà a máa fi ilé gégún kẹ́ni tó nílé ó má bàa rí ikọ́ yọrí wọn a máa fi aṣọ àkọ́wọ̀ ọmọ tuntun àti kàǹkàn àkọ́wẹ̀ gégún ilẹ̀ ibi tí a sin olóbi ọmọ sí àwọn ìkà ayé a máa fi gégún o bẹ́ẹ̀ ni wọn a sì máa fi aṣọ ìgbéyàwó gégún pẹ̀lú ọ̀rọ̀ òdì tàbí ègún nínú ayé ènìyàn a máa sọ àyànmọ́ ènìyàn di yánmọ́yánmọ́ o a máa sọ kádàrá dáradára di rádaràda a sì máa sọ ògo àmúyangàn dohun ẹ̀gàn láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ńlá àtàwọn ológo ló ń bẹ lónìí níbi tí ayé ká wọn kò sí bí ẹja gbígbẹ àwọn kan ń bẹ nínú àgò bí adìyẹ àwọn mìíràn sì wà nínú kéèjì lọ́wọ́lọ́wọ́ báyìí bí ẹyẹ ọ̀kẹ́ àìmọye ló ń bẹ níbi tí ayé lé wọn sí lọ́jà bí iṣu bí a sì ti ń wí yìí àwọn kan ti ké wọgbó lọ bí ẹyẹ ọ̀pọ̀lọpọ̀ ti ràrìn sọnù bí ọta ìbọn nígbà táwọn mìíràn sì ti sán wọn lẹ̀ lọ bí ẹ̀dùn àrá láyé iṣẹ́ àṣepagbólóhùn òdì ni. ní ìkórìtà ibi tí a dé yìí mo fẹ́ kí o pariwo orúkọ Jésù tòò níbi tí o wà kí o sì máa gba àwọn gbólóhùn àdúrà yìí tẹ̀lé mi. ẹ̀mí mímọ́ o àṣìṣe tí mo ti fìgbà kan ṣe èyí táyé ń lò láti fi ìṣẹ̀dá mi sínú àtìmọ́lé ègún mágùnkè Olúwa fàánú tú mi sílẹ̀ lónìí o ní orúkọ Jésù. ohun awo táyé fi tilẹ̀kùn ògo mi tọ́mọ ẹlẹ́ran mi wá fi dẹni tó ń jẹ egun tí mo fi ń pòòyì lójú kan náà láì lógo Ọlọ́run ọ̀rọ̀ bá mi pa wọ́n run lónìí ní orúkọ Jésù. èpè tí ayé gbé mi ṣẹ́ pẹ̀lú àyàfi àti àdàbí Ọlọ́run ẹ̀mí mímọ́ o bá mi fi àgbélébú yí i dànù lónìí ní orúkọ Jésù. Olúwa níbo ni ayé ti fọ̀rọ̀ òdì gbé mi dé nílé awo ni lójúbọ òrìṣà ni ká eégún ni tàbí lóríta mẹ́ta Olúwa kọjá wọbẹ̀ lọ mú iná àrá àti mọ̀nàmọ́ná dání kí o sì fi ọwọ́ àṣẹ ńlá tú mi sílẹ̀ ní orúkọ Jésù. àwọn wo ló foríkorí tí wọ́n panupọ̀ tàbí pawọ́pọ̀ pẹ̀lú àwọn ẹbọra àti àlùjọ̀nú láti gbé mi ré ẹ̀mí mímọ́ o ó yá já ìṣẹ̀dá mi gbà lọ́wọ́ wọn lónìí kí n di òmìnira ní orúkọ Jésù. èpè táwọn alágbára òkùnkùn gbé mi ṣẹ́ táwọn àlùjọ̀nú àti ẹbọra folúgbóhùn ayé gbé wọlé àṣẹ lọ àgbélébú ó yá bá mi ré e dànù lónìí ní orúkọ Jésù. níbo ni irun ègún ti wù jáde lórí mi tàbí lára mi iná Ọlọ́run ó yá máa bá mi gbì dànù lónìí ní orúkọ Jésù. gbogbo ẹ̀yin ẹbọra àti àlùjọ̀nú èpè tó ń tẹ̀lé mi kiri ayé mi ní orúkọ Jésù Kristi kí lẹ sì ń dúró sọ ẹ padà lẹ́yìn mi. láti òní yìí lọ gbogbo ọ̀nà ire àti ìgbéga mi èyí tó ti tagbódíjú ọba tó lànà lórí òkun pupa ó yá máa lànà fún mi ní orúkọ Jésù. ògo àmútọ̀runwá táwọn ẹ̀ka ti fọ̀rọ̀ òdì àti èpè gbà lọ lọ́wọ́ mi alágbára ńlá ó yá máa dá wọn padà fún mi lónìí ní orúkọ Jésù. àṣírí ohun pàtàkì kejì táyé máa ń lò láti fògo àbáwáyé àwọn ọmọ ènìyàn ṣòfò ni mo pè ní ìjàmbá ojú àlá. ìjàmbá ojú àlá Bíbélì sọ nínú ìwé Matthew chapter 13 verse 25 wípé nígbà tí ènìyàn ń sùn ọ̀tá rẹ̀ wá ó fún èpò búburú sínú àlìkámà ó sì bá tirẹ̀ lọ. ẹ̀yin ọmọ Ọlọ́run o ọ̀pọ̀lọpọ̀ ogun àti ìjàmbá tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ aráyé lónìí ló ti kọ́kọ́ máa ń farahàn lójú àlá wọn ṣùgbọ́n ó ṣeni láàánú wípé àwọn ènìyàn kì í sábà ka àwọn ìṣẹ̀lẹ̀ ojú àlá wọn sí. ìdí nìyẹn táwọn mìíràn fi máa ń dáṣà wípé àlágọ̀ ìwọ̀nba àwọn tó sì máa ń ka àlá sí ní kì í sábà mọ ohun táwọn àlá wọ̀nyí túmọ̀ sí. ẹ jẹ́ kí n sáré tú àṣírí àwọn àlùjọ̀nú mẹ́rin pàtàkì
tó máa ń bá ìjàmbá ojú àlá ṣiṣẹ́. Èkíní ni àwọn fárífárí ojú oorun. Àwọn fárífárí ojú oorun làwọn àlùjọ̀nú tó máa ń tojú oorun gba aṣọ àsìkí tó sì máa ń tojú àlá turun ògo kúrò lórí ènìyàn. Ẹlòmíì aláàlá pé òun lọ sí barbing salon, wọ́n wá gẹrun fún un lójú oorun. Ẹ̀yin ènìyàn Ọlọ́run o, iṣẹ́ òkùnkùn ni o. Kéèyàn máa wà kísà tàbí rìn wòǹwò lójú àlá, kí ẹ̀yìn ènìyàn kán lójú oorun, kí ẹ̀jẹ̀ máa jáde lára ènìyàn lójú àlá, kí bàtà ẹsẹ̀ kan sọnù lójú àlá, tàbí kí àgbàrá máa gbé dúkìá tàbí ohun ìní ènìyàn lọ lójú àlá. Ìpàdánù ògo pàtàkì ni eléyìí túmọ̀ sí. Àwọn fárífárí ojú àlá, àwọn ló máa ń fa àwọn àlákàlà bíi kéèyàn máa yàgbẹ́ lójú àlá, kí wọ́n da ìtọ̀ tàbí tutọ́ sí èèyàn lára lójú oorun, kéèyàn máa rìn níbi ìdọ̀tí tàbí níbi tí wọ́n yàgbẹ́ sí lójú àlá, kéèyàn máa wọṣọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lójú àlá, old school uniform, káwọn olè dá ènìyàn lọ́nà lójú àlá, kí wọ́n yìnbọn tàbí tàfàlù ènìyàn lójú àlá, kéèyàn máa ṣèdánwò, kí èèyàn máa fi abọ́ ìdọ̀tí jẹun, kéèyàn jálulẹ̀ látorí òkè gíga lójú àlá, tàbí kéèyàn máa rí ara rẹ̀ lágbo ilé ibi tí wọ́n ti bí ní gbogbo ìgbà ṣáṣáṣá. Bí ó bá ti ń lá irú àwọn àlá búburú báyìí, o nílò láti tètè wọ yàrá agbára àdúrà lọ ní o. Ẹ̀yin ènìyàn Ọlọ́run o, ìṣọ̀wọ́ àwọn ikọ̀ òkòkò kejì táwọn ọ̀tá AFOGO-SOFO tún máa ń bẹ̀ lọ́wẹ̀ láti tojú àlá paná ògo ìràwọ̀ ni mo pè ní àwọn olópò tàbí alásè òru gànjọ́. Iṣẹ́ tiwọn ni láti máa fi onírúurú oúnjẹ ibodè gba àsìkí àtàláfíà kúrò lára àwọn ọmọ aráyé lójú oorun. Ẹni tọ́lọ́run bá ṣí lójú, òun nìkan ló lè máa ṣí ohun táwọn ọmọ aráyé máa ń pè lóúnjẹ ojú àlá. Àwọn ìkà ènìyàn lè fi òmìnira aláboyún, àtọ̀ nǹkan ọmọkùnrin pẹ̀lú èébì ẹyẹ igúnnugún sí ọbẹ̀ ilá alásèpọ̀. Wọ́n á fi ọpọlọ orí akíndìndìnrín ọmọ ru àmàlà, wọ́n á wá kó o sínú egungun agbárí òkú afọ́jú. Wọ́n lè fi ẹ̀jẹ̀ nǹkan oṣù àgàn ṣe epo. Lẹ́yìn náà ni wọ́n á wá fi gbólóhùn awo pẹ̀lú àbámọ́dá yí padà di oúnjẹ aládùn nínú àwo dish. Ìdí tí wọ́n fi máa ń ṣe bẹ́ẹ̀ ni wípé bí wọ́n bá dédé gbé àwọn èròjà ẹlẹ́gbin wọ̀nyí fáwọn ènìyàn lójú àlá, kò sẹ́ni tó máa fẹ́ jẹrú ìjẹkújẹ bẹ́ẹ̀. Ìdí nìyẹn tí wọ́n ṣe máa ń dọ́gbọ́n yí padà lójú àwọn ọmọ aráyé kó bàa lè dùn jẹ lẹ́nu wọn. Ṣùgbọ́n bí irú oúnjẹ ìbọ̀dè bẹ́ẹ̀ bá dénú ikùn ènìyàn tán, á yíra padà di ohun tó jẹ́ gangan ni. Àṣírí ohun tí wọ́n ń pè ní àfúnjẹ ojú àlá lẹ́gbọ́n yẹn o. Ṣé bí oúnjẹ ojú àlá làwọn kan jẹ tán ni gbogbo ara wọn bẹ̀rẹ̀ sí í wú bí ẹni tó lu ayé lála. Ẹran ẹ̀bọ̀ ni wọ́n fẹ́ lòmíì jẹ lójú àlá, ó jí sójú ayé tán ni wárápá bẹ̀rẹ̀ sí í gbé e ṣánlẹ̀ láàrin ìgboro. Ẹlòmíràn jẹ àkàrà elépo tán lójú àlá ni ikọ́ àwúgbẹ àti ikọ́ àwúpọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu bẹ̀rẹ̀. Àṣírí ayé lẹ̀ ń gbọ́ yìí o. Iṣẹ́ ìjàmbá àwọn alásè òru ni. Ọ̀tọ̀ tún làwọn gidi gan kú ojú àlá. Àwọn yẹn ní ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tó máa ń fi òkùnkùn òru yajúlé kiri láti fìbálòpọ̀ ojú àlá járe gbà lọ́wọ́ àwọn ọmọ aráyé o. Àwọn ọmọ ogun dúdú agbódegbà èṣù tó sábà máa ń ṣe irú iṣẹ́ ìjàmbá bẹ́ẹ̀ làwọn àjẹ́ agúdẹ. Àwọn wo làjẹ́ agúdẹ? Àwọn agúdẹ àtàwọn agùdẹ̀gùdẹ̀. Àwọn ìyá àjẹ́ tó ní ojú ara obìnrin àti nǹkan ọmọkùnrin ni wọ́n máa ń pè bẹ́ẹ̀. Irú wọn ló sábà máa ń fi nǹkan ọmọkùnrin bá àwọn aláboyún sùn lójú àlá bí wọ́n bá ń fẹ́ joyún mu lára wọn. Wọ́n sì lè fi ojú ara obìnrin gba àtọ̀ nǹkan ọmọkùnrin nípasẹ̀ ìbálòpọ̀ ojú àlá, tàbí kí wọ́n ti ẹnu bọ ojú ara obìnrin láti fẹnu fa ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ̀ mu. Ìdí nìyí táànú àwọn tí kò mọ̀nà àdúrà ṣe máa ń ṣe mí pẹ̀lú àwọn tí kò gba Jésù ní Olúwa àtolùgbàlà wọn. Oríṣìí àwọn ọmọ aládé ìjọba òkùnkùn mìíràn tó tún máa ń bá àwọn ọmọ aráyé lòpọ̀ lójú àlá ní àwọn èmèrè, aya àti ọkọ ọ̀run. Oríṣìí ọkọ ọ̀run méje ló wà. Ọkọ ọ̀run olóṣùṣù ọwọ̀, ọkọ ọ̀run alákìísà, ọkọ ọ̀run alákatakítí, ọkọ ọ̀run ọlọ́mọyọyọ, ọkọ ọ̀run alápẹ̀rẹ̀, ọkọ ọ̀run ọlọ́fà ikú àti ọkọ ọ̀run oníjàkùmọ̀. Àwọn àmì ojú àlá bíi níní ìbálòpọ̀ lójú oorun, lílóyún lójú àlá, fífọ́mọ lọ́yàn tàbí gbígbé àjèjì ọmọ pọ̀n lójú àlá. Àwọn wọ̀nyí ló jẹ́ ìfarahàn iṣẹ́ ìjàmbá àwọn ọkọ ọ̀run. Àwọn àmì mìíràn ni ṣíṣe wẹ́dìn pẹ̀lú àjèjì obìnrin tàbí ọkùnrin lójú àlá, ṣíṣe menstruation lójú oorun, oúnjẹ ojú àlá, jíjá sínú omi ńlá, pípéjọpọ̀ pẹ̀lú àwọn àjèjì ènìyàn létí odò, fífi ìlẹ̀kẹ̀ sọ́wọ́, fífi ìlẹ̀kẹ̀ sọ́rùn tàbí kíkó lẹ̀kẹ̀ sídìí lójú àlá.
tàbí fífò bí ẹyẹ lójú oorun. Bó bá ti pẹ́ téèyàn ti ń rí irú àwọn ìṣẹ̀lẹ̀ abàmì báyìí lójú àlá tí onítàn kò sì tètè múra fún àdúrà ìtúsílẹ̀, ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ níṣòro lórí ọ̀rọ̀ ìgbéyàwó, kí wàhálà máa ṣẹlẹ̀ láàárín ọkọ àtaya nínú ìdílé, kéèyàn nídàádúró láti lóyún nílé ọkọ, tàbí ogun ọlọ́mọrí igbá tí kìí jẹ́ kóbìnrin ó rídìí jókòó nílé ọkọ. Ṣùgbọ́n bí o bá ti ṣetán láti ja ìjà àjàgbara kúrò lọ́wọ́ ogun ìjàmbá ojú àlá, wàá la ẹnu ẹ, wàá pórúkọ Jésù pẹ̀lú agbára, wàá sì máa gba àwọn kókó àdúrà yìí tẹ̀lé mi. Irun ògo táyé tojú àlá tú kúrò lórí mi dà. Jésù olùgbàlà, ìwọ tí o wá àáké jáde nínú odò àbàtà Jọ́dánì, ó yá o, bá mi ṣàwárí ògo mi lónìí ní orúkọ Jésù. Ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì ẹrù ayé tọ́ta tojú àlá rán wọnú ayé mi, ẹ̀jẹ̀ orí àgbélébú o, máa bá mi tì jáde lónìí ní orúkọ Jésù. Àjèjì ọwọ́ tó ń tojú àlá fóúnjẹ ìbọ̀dé bọ́ mi, ẹ̀mí mímọ́ o, bá mi fi dà ọ̀run gé e dànù ní orúkọ Jésù. Ẹ̀yin lẹ́kítọ́rà òkùnkùn tẹ́ ń dá ìṣẹ̀dá mi padà sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, tẹ́ ń tojú àlá wọṣọ ìfàsẹ́yìn àti ìjákulẹ̀ sí mi lọ́rùn, ẹ máa ṣubú lu idà ìbínú Olódùmarè lónìí, kí n dòmìnira kúrò lọ́wọ́ yín ní orúkọ Jésù. Àásìkí àmútọ̀run wá pẹ̀lú ògo àbáwáyé táwọn ẹ̀ka ti fi ìbálòpọ̀ ojú oorun àtàfúnjẹ ojú àlá gbà lọ́wọ́ mi. Ọba ayérayé o, ẹ gbà á padà fún mi ní ìlọ́po méje ọ̀nà méje lónìí ní orúkọ Jésù. Ohun tí mo fẹ́ràn lójú ayé táwọn alágbára òkùnkùn wá fi dán mi wò lójú àlá, Olúwa o, pa oró rẹ̀ run lára mi lónìí ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin olùbẹ̀wò ìbọ̀dè tẹ́ ń fòkùnkùn òru bojú ṣàbẹ̀wò búburú sínú ayé mi, sínú ìdílé mi àti sórí iṣẹ́ òòjọ́ mi, ìbá àṣì ọkọ ọ̀run, aya ọ̀run, èmèrè tàbáwọn àjẹ́ ẹlẹ́yẹ, ẹ máa tàkìtì lọ síbòjì ní orúkọ Jésù. Gbogbo májẹ̀mú òkùnkùn tí ayé tojú àlá pé ìṣẹ̀dá mi wọlọ́, ikú orí Kávárì o, bá mi bà májẹ̀mú náà jẹ́ lórí mi lónìí ní orúkọ Jésù. Agbára láti ṣẹ́gun lójú àlá, tí ṣẹ́gun náà ó sì ṣiṣẹ́ jáde sójú ayé, ẹ̀mí mímọ́ o, ó yẹ gbé wọ̀ mí lónìí kí n di alágbára ní orúkọ Jésù. Ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé o, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ ní Gógótà, ó yá ẹ fà mí jáde kúrò nínú kòtò ìpọ́njú táyé tojú àlá sọ mí sí tògótògó ní orúkọ Jésù. Àmín. Níbo lọmọ yìí mú gíláàsì mi sí o? Bàbá. Ọkọ ìyàwó. Lẹ. Ó kárí. Ó mọ̀ rìn o. Bàbá. Dádì, ó pẹ́ yín lára mi, ọ̀tá mi bá ti ń dànù. Ẹ ṣe ilé àlọ́ sà. Olúwa ló ṣeun. Ọlọ́mọdé jẹ́ ká. Ọlọ́mọ jẹ́ ká rárin fẹsẹ̀ sí. Mo bá ti dáná sun ọ̀tá mi látàná nìyẹn o dádì. Olúwa ṣe. Ìwọ ni mo rí bá wí o. Ìwọ ni mo rí bá wí. Ẹni tí ó bá jẹun gbọ̀ngbọ̀n ṣe ló ń tilẹ̀kùn gbọ̀ngbọ̀n. Ó dàbẹ̀ ni pé eré márèjì ló ń sá. Bẹ́ẹ̀ni dádì. Ẹ ò sáré àdúrà. Ó fàdúrà kún. Gbàdúrà náà àdákẹ́ dádì. Ìwọ gan tó kàn wà nù ṣọ́ọ̀ṣì, ní tó fi dáa kó jẹ́ pé béèyàn bá wà nù ṣọ́ọ̀ṣì kó kún fayé ẹ̀pẹ́ Jésù nìyẹn. Àìní Jésù ló kó bá ẹ. Àti pé dádì, ìkọ̀kan tí mo kàn rántí nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ni pé bá a ṣe ń bọ̀ lọ́nà ni ìyàwó àfẹ́sọ́nà mi sọ mí pé ṣé mo rántí àwẹ̀ àtàdúrà tí pásítọ̀ wa ní ká gbà ká tó ṣe introduction. Èmi kàn tẹ́ wá sọ fún gbà tí parí introduction báyìí nǹkan kan ò ṣẹlẹ̀ o, láì mọ̀ pé nǹkan ń bọ̀ wá ṣẹlẹ̀ níwájú. Mo tún wá ṣàlàyé wípé tá a bá parí wedding o, a máa lọ gba àwẹ̀ àti àdúrà tí mi mọ̀ pé Ọlọ́run kan fi yín ṣe sábà bí mi láì pé kọ́ má dáná sí mi. Bíbélì sọ pé bẹ́ẹ̀ yẹn bá gbọ́ràn ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà. Agídí ọkàn ló ń ṣíwájú ìparun. Ṣé rí ẹnikẹ́ni tí ó bá ṣe irú nǹkan tí ẹ̀ ń ṣe yẹn tí ó bá jẹun gbọ̀ngbọ̀n yóò tilẹ̀kùn gbọ̀ngbọ̀n yìí. Olówó olóògùn ojú ẹ̀ ò tún pọ́n. Èyí tó burú bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin ọ̀dọ́ wọ̀nyí ṣọ́ọ̀ṣì nìkan lẹ̀ ń lọ, ẹ ò ní Jésù. Kò sí Jésù nínú ayé yín. Ẹni tí ó bá sì ṣe irú nǹkan wọ̀nyí yóò kún fún àwẹ̀ àti àdúrà ẹ̀ ń gbọ́ ohun tí ìwọ náà sọ. Olùṣàgùtàn ti fún yín ní àǹfààní àti gbàwẹ̀ kẹ́ gbàdúrà. Ẹ̀kọ́ ẹ ò ṣe é. Àìgbọ́ràn nìyẹn. Wo Ọlọ́run má jẹ́ ká rógun. Ọlọ́run má jẹ́ kó sọ́wọ́ ayé. Ayé pé gbà o. Ayé tẹ̀ ń wò yìí. Ó burú ju ohunkóhun lọ. Wò mí. Ẹnikẹ́ni tí ò bá ní Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀ ó fẹ́ ẹ̀mí ara ìṣòfò ní. Jésù nìkan làbò. Sórí tí ayé ń dánwò. Ǹjọ́ mọ̀ pé ayé lọ́jà.
àwọn èèyàn máa nọ́jà ayé alága tó gbọ́ tí wọ́n ń pè mí kì í ṣojú lásán. ẹ ṣe bínú ọjà tá a ti pàdé yẹn náà ní ọjà tí wọ́n ná láyé. bẹ́ẹ̀ kọ́ o ojú mọ́dùgbò ligi ló ní o. ẹ ṣàlàyé fún mi sà. wò mí nígbà tí mò ń du ipò alága kí n tó di ẹni tí Jésù gbàlà kí n tó di ìránṣẹ́ Ọlọ́run tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí èmi náà bá wọn nájọ ayé ohun tójú mi rí mbẹ̀ níbi tí wọ́n ti ń ṣe oríṣiríṣi nǹkan wò tí wọ́n ti ń dán onírúurú wò wàá rí pé mo sọ fún ẹ nípa késẹ́ẹ̀tì tí ìránṣẹ́ Ọlọ́run kan ṣe evangelist Emmanuel Femi Oyeniyi. mi fi gbogbo ara gbọ́. ó lè gbọ́ ohun tójú rẹ̀ ń rí àṣírí tí ọmọkùnrin túnú késẹ́ẹ̀tì yìí ga òun ló mú mi rántí àwọn ìrìn tí mo rìn nígbà tí mo ń dupò alága àwọn èèyàn mú mi wọ ọjà ayé. ṣé pé ọjà kan tún wà tó tún yàtọ̀ sí ọjà ayé lẹ́yìn? níbi tí ayé ti ń ṣe pàṣípààrọ̀ ògo kò sí tí ò pé bẹ́ẹ̀ wo níjọ́ náà lọ́hùn mo rin ọ̀rẹ́ wa díẹ̀ rí. àjèjì orúkọ jọjọ ọjà àgbáyé bẹ́ẹ̀ ẹ̀yin ọwọ́ rúru ọ̀rọ̀ ẹ̀yin ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì ọ̀dìdìmọ̀dì ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì ẹ bá ìbẹ̀rù òkùnkùn títí inú òkùnkùn bírímù ọ̀rọ̀ àjèjì tẹ́lẹ̀ ojú kíọ̀ títí inú òkùnkùn ọ̀rọ̀ kún yùmùyùmù ẹ̀yin alájàpá òkùnkùn ẹ̀yin ọwọ́ rúru ọ̀rọ̀ ẹ̀yin afíjú ẹ̀ bọ́ra ẹ̀yin ọwọ́ rúru ọ̀rọ̀ ẹ̀yin afíjú irúmọlẹ̀ tí ń fi òkùnkùn òru mojú ṣe pàṣípààrọ̀ àyànmọ́ ènìyàn. ó tún àkókò wákàtí òkùnkùn òru dé ẹ jáde wá láti orígun mẹ́rin àgbáńlá ayé àti gbogbo jùkújùkú agbèrè méjì ayé àti ọ̀run wákàtí òkùnkùn dé kárakáta ìpàdé ọjọ́ òkùnkùn àgbáyé bẹ̀rẹ̀. mo tún ti gbé dé o. ẹ ń tó gbọ́rọ̀ kan ṣe pàṣípààrọ̀ àyànmọ́ o pàṣípààrọ̀ àyànmọ́ o àwọn ọ̀dọ́ tó lórí ẹ̀rọ lórí ìlú àwọn ọ̀dọ́ wà wọ́n lọ́rọ̀ mẹ́rin náà o àwọn ọ̀dọ́ wọ́n kò gbọ́rọ̀gbọ̀ náà àwọn ọ̀dọ́ yẹ kó ló gbọ́rọ̀gbọ̀ rẹ̀ lọ à ń tó gbọ́rọ̀ lọ ṣe pàṣípààrọ̀ àyànmọ́. mo ti gbé dé o. láti oṣù náà bàbá mi ò tó tó. kò sí ń tọ́ wá dé ìtọ́ mi rí oríṣiríṣi omèrèmèrè láwọn yìí bẹ́ẹ̀ ni lọ́jọ́ àlejò yọ nínú ọjà yìí ní ìlà tí ń pààrọ̀ ògo ni wọ́n ti ń pa ní gbogbo ẹ̀ ṣe bá mi kàn ní sáàrù yìí ṣe ń tí kò sẹ́ni tí ìwádìí àtọlọ́jẹ̀lú àtàwọn ọba àwọn tó bá ń wá ipò jàǹkànjàǹkàn kódà àwọn pàìtọ̀ tí wọn ò lè gbé dágbára náà wọn á máa lọ́jà ní ìlú. ibi ni wọ́n ti ń pààrọ̀ oríṣiríṣi nǹkan ẹsẹ̀ òsì méjì ni. ajẹ́rẹ́ àti òsì méjì. ajẹ́rẹ́ nu. ibi táwọn gbajúmọ̀ nìyá dẹ́rẹ́ tí òsì méjì. akíkanigánì ọmọ àjàgbá náà òsì méjì ọ̀nù o. oníyè ègún yín ti dé o ẹ̀jì yé ègún ẹ fẹ́ràn ìyàjẹ́ ẹ kó padà àwọn agbórí burúkú relé ọlọ́kọ̀ àbànújẹ́ yín bẹ́ẹ̀ bí o ẹ wá ra sínú ọ̀sá o. ẹ bá mi rajà oyún ìfúnlo báwo lẹ ṣe fẹ́ sí oyún àrùnsìn oyún ìjàkulẹ̀ oyún àṣetì àti oyún tí kìkì máa ń jẹun ọmọ bákan náà a máa ń gba ògùn àkọ́bí fún àbíkẹ́yìn bẹ́ẹ̀ ni
a sì máa ń sọ aláǹsìkí ènìyàn di aláìká ìgboro. ẹ bá mi rà ó wà. ẹ ṣeun o àwọn tí wọ́n máa ń pààrọ̀ àtọ̀ nǹkan ọmọkùnrin ní ibùsọ̀ wọn mò ń béèrè. àtọ̀ ọmọkùnrin kan mo mú wá tí mo wá pààrọ̀ lọ́jà lónìí. ṣé ò sí o. ọkùnrin ń yàn mí jẹ màní. ó ti tó bí ọdún 2 ààbọ̀ sẹ́yìn tá a ti jọ ń yanra wa lálẹ́. àdédé ló wá dé ló lóun ò bá mi ṣàṣepọ̀ mọ́ ó lóun ti ríyàwó ti tòun tóun fẹ́ fẹ́ nítorí náà òun ò bá délé bọ̀ ṣepọ̀ mọ́. ṣé kò mọ̀ pé ilé ọkọ ló wà ní. bá a ṣe ń bí ni màmí ó mọ̀ pé ilé ọkọ mo wà kó tó máa yàn mí lálẹ́ ó wá ríyàwó ọ̀sìn nípa ó wá ríyàwó aráyédè ó lóun ò bẹ́ẹ̀ mi ṣepọ̀ mọ́ torí pé èmi ti di adélébọ̀ torí ìdí èyí mo ṣe wá mú àtọ̀ kan ọmọkùnrin ẹ̀ wá kí wọ́n tọ́jú omi ìrèké tàbí omi ìgbín fóun àti ìyàwó alárédè tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ kí wọ́n jọ máa fi ọdọọdún fún àwọn ọmọ kiri. ó wá dà wá gbogbo ọkàn. ibẹ̀ náà máa ń ṣe pàṣípààrọ̀ nǹkan ọmọkùnrin bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa ń sọ obìnrin di lákìrìbòtò. ẹ kò kọ́ ọ̀bànújẹ́ ẹnu ẹgbẹ́ orí burúkú sẹ́ni ọkọ̀ àdàmú yín bẹ́lẹ̀ o. Kọ́ máa rí yọnu. Ẹ bá ń pe ẹlẹ́dàá rẹ̀ sínú rẹ̀. ẹrẹsì oṣù méjì o. Ewúrẹ́ bá ti rí wàhálà ní kó náà mọ rí dààmú nínú ilé lọ́hùn. Ọ̀fẹ́ ni mo fún yín. Gbogbo ilé yóò ṣe pátá ẹ bá ń pe ẹlẹ́dàá rẹ̀ sínú rẹ̀. Ẹ wá bá ń ta owó burúkú àti kìí ìdààmú àti wàhálà kí n mọ̀ kó lé fún obìnrin tó bá ti wọnú ẹ̀ yóò kàn máa gbọ́ bọ́ ní sínú ilé ìlú ìbára bí ọ̀pọ̀ àṣẹ̀dàmú lọ́pọ̀ yóò kàn sí owó ìlú ìṣá ó bá jẹ́rẹ̀ mi. àwọn àjàntálà nù àjàntálà ọmọ lásán ọmọ bá a fi ń pààrọ̀ ọmọ gidi nínú aláboyún àwọn lòun wò àwọn yìí tó bá wù àwọn àwọn náà sì rẹwà o. ìsì ọkùnrin lẹ́nu o tí ó ti ṣe pàṣípààrọ̀ ìyàwó tí ìbálẹ̀ ilé wa oríṣiríṣi máa lọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ lẹ́nu. ọ̀rà kan lọ́nu wọn. ìrà kan lọ ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ la kù. kọ́ńdà oyún ọ̀hún gan ò tí ì lè jẹ ojú. ọmọ ológo tí ń bẹnu rẹ̀ wọ́n wà fún wa. ìsì ṣe pàṣípààrọ̀ lórí ọwọ́ àti àjàkálá lọ fún. ìyún náà da. sẹ́yìn lọ́mù sẹ́yìn lọ́mù ọmọ ológo ọmọ orin tí ó ọjọ́ máa ń rẹ̀ ọmọ sí. ẹ̀kẹta nínú àṣírí o mẹ́sàn-án pàtàkì táyé fi máa ń gbògo lọ́wọ́ àwọn ọmọ aráyé ni mo pè ní ìjàmbá òwú aláǹtakùn. aláǹtakùn tàbí òwú aláǹtakùn lójú àlá tàbí lójú ayé gan pàápàá kì í ṣe àmì tó dára rárá. àròkò ìsọdáhóró àti ìpadà sí aburú lọ̀tá fi máa ń rán wọnú ayé àwọn ènìyàn. bẹ́ẹ̀ bá kíyèsí ẹ ó rí wípé ojoojúmọ́ ni aláǹtakùn máa ń rán wù ṣùgbọ́n ìwòwò ni òun fún ara rẹ̀ wà nítorí wípé èèwọ̀ ni kò lè fi òwú náà ránṣọ sọ́rùn ara rẹ̀. kí ni eléyìí wá ń túmọ̀ sí? làálàá láìlérè àti akitiyan láìléso, ogun tó máa ń mú kéèyàn ó máa fi tọ̀sán tòru ṣiṣẹ́ bíi katakata tí yóò sì máa jẹun bíi tata. wọ́n á wí pé irú ẹni bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ bíi erin ó ń jẹ̀jẹ̀ ìrírí. ogun tó máa ń mú káwọn aláìgbàgbọ́ máa wí pé àbẹ́ òrí lágbájá bó kúkú ṣe ń gbàdúrà tó náà ló sì tún pọ́n láṣọ tó. ogun tó máa ń mú kéèyàn ó ṣòwò kó jèrè ṣùgbọ́n kó má kéré oko délé ni. asọniláláìmọ̀ ṣe akónilọ́gbọ́n jóná
ogun afiniṣẹ̀sín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ńlá tó ń padà wá dẹdun arinlẹ̀ lónìí, àwọn ilé ìtajà àti ilé iṣẹ́ ńláńlá tó ń padà wá wú koríko, àwọn ọwọ́ afúnni tó ń padà wá da tọrọ jẹ nínú ayé lónìí. Ipa tí jàǹbá òwú aláǹtakùn kó nínú wọn ló ti pọ̀jù, nítorí pé òun ni ogun asẹniwájú dèrò ẹ̀yìn tó máa ń mú kákọ́ bí ó tún máa fògbójú tọrọ aṣọ àlòkù pẹ̀lú pocket money lọ́wọ́ àbígbẹ̀yìn wọn. Bí ẹlòmíràn bá ń rìn kọjá níbi téèyàn bí 100 gbà kọjá tán nísìn, lẹ́sẹ̀kẹsẹ̀ òun nìkan ló wú aláǹtakùn akọ́ lójú. Ẹni tó ń lọ síbi interview tó wú aláǹtakùn ń kọ́ lórí. Èèyàn tó fi bíríbírí ọlọ́jọ́ méje gbàdúrà àgbà lami lójú lórí òkè, pípadà tó padà sílé, ilẹ̀kùn yàrá tó máa ṣí, jàǹkárìwọ̀ ló tún fojú kó o. Bẹ́lòmíràn bá wà nínú ọkọ̀ tàbí lórí ọ̀kadà, òwú aláǹtakùn ni ó máa fojú kó ṣáṣáṣá. Mo rẹni tó wà nínú ọ́fíìsì tó tún ní air condition, síbẹ̀síbẹ̀ òwú aláǹtakùn òye kọ́ ọ lójú. Bí irú nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ sí ọ, má jẹ́ ń tán ìwọ ọ̀rẹ́ mi, ogun alátadí alátakò pẹ̀lú ọfà ìfàsẹ́yìn ni o. Bí jàǹkárìwọ̀ bá ti ń kọ́ ọ ní ojú, àròkò tọ́ta ń pa ránṣẹ́ sónítàn ni wípé pàbó ni gbogbo ìlàkàkà àti akitiyan rẹ̀ yóò máa já sí, àti wípé lálá rẹ̀ tó ròkè ó ń padà bọ̀ nílẹ̀ dandan ni. Ògùn àtọ́lá rẹ̀ tó gbójúlé ó ń padà bọ̀ wá dáwóró nìyẹn. Bó wú aláǹtakùn bá ń kọ́ èèyàn lójú, irú ojú bẹ́ẹ̀ kì í rí náà rọ̀ ọ̀kan nígbà tí rí ayọ̀ bá ń bọ̀. Ogun tó máa ń mú kiri ó fonirú ni o. Bó wú aláǹtakùn bá ń kọ́ èèyàn lórí, àyàfi kó nítọ̀hún ó gbàdúrà lórí ègún alákòóbá, ọ̀tá tìrànmọ́ni tó máa ń fa ní lulẹ̀ látòrí àga ọlá. Ogun tó máa ń jẹ́ kéèyàn ó náwó nára níbi ayẹyẹ ẹni ẹlẹ́ni, ṣùgbọ́n nígbà tí nǹkan àṣeyọrí tí ẹ̀gángan bá wá dé wàyí o, àjálù ibi pẹ̀lú àìrójú àti àìráyè kò ní jẹ́ kó rá láàánú tàbó lùrànlọ́wọ́ kankan. Bí òwú aláǹtakùn bá ń kọ́ èèyàn lọ́rùn, àjàgà gbèsè ní o. Bírú ẹni bẹ́ẹ̀ bá jó níṣòwò, àwọn aláwìn ni ó máa yáwájú ẹ̀ nígbà gbogbo. Lọ́jọ́ táwọn aláwìn wọ̀nyí bá sì wá ń mówó dání, ìjàmbá òwú aláǹtakùn kò ní jẹ́ kí iye wọn ó ṣì láti fowó rajà lọ́wọ́ rẹ̀. Wọ́n á mówó náà lọ síwájú ẹlòmíì ni. Bonítàn wo bá sì wá tètè ya kún fàdúrà, àfàìmọ̀ káyé má fogun gbèsè jẹgbárun mọ́ ọ lórí. Ẹ̀yin ènìyàn Ọlọ́run o, ọwọ́ tó wú aláǹtakùn ń fojoojúmọ́ kọ́, irú ọwọ́ bẹ́ẹ̀ kì í sábà láṣeyọrí tàbí lu àlùyọ láyé. Ó ṣeé ṣe kó bẹ̀rẹ̀ ohun rere o, ṣùgbọ́n àti ṣàṣeyọrí ńkọ́. Ṣẹ́yìn èèyàn yóò ti sùn báyìí? Bó báyìí ti sùn, sáré fi ìtara ńlá gba àwọn àdúrà yìí. Wàá pe orúkọ Jésù. Iná ẹ̀mí mímọ́ o, ó yá jáde lọ síwájú mi. Gbogbo pàkúté ìsọdá oró táyé fi òwú aláǹtakùn ta sójú ọ̀nà ògo mi kó máa gbiná dànù ní orúkọ Jésù. Wàá fi ọwọ́ méjèèjì di orí mú. Wàá pe orúkọ Jésù tó. Jàǹkárìwọ̀ ìpọ́njú tí mo forí kó láyé tóhun rere gbogbo fi ń dẹ̀tì fún mi. Iná Ọlọ́run o, bá mi já dànù. Àròkò ìpọ́njú àti àṣetì táyé fi òwú aláǹtakùn rán wọnú ayé mi, ẹ̀jẹ̀ Jésù o máa pa oró náà run lára mi lónìí. Gbogbo ọ̀nà ìgbéga àti àlùyọ mi táwọn aláǹtakùn òkùnkùn ti tàwúdí, káwọn ọ̀nà náà bẹ̀rẹ̀ sí là lónìí ní orúkọ Jésù Kristi. Àmì ègún mágòkè àti májẹ̀mú má ṣe rere tó ti tipasẹ̀ òwú aláǹtakùn wọnú ayé mi, Jésù ọba ìyè, ó yá bá mi bà májẹ̀mú náà jẹ́ lónìí ní orúkọ Jésù Kristi. Jàǹkárìwọ̀ ìsọdahoro tí mo forí kó lágbo ilé ibi tí a ti bí mi, ẹ̀mí mímọ́ o, ó yá bá mi finá kadànù lónìí lórúkọ Jésù. Pẹpẹ òkùnkùn táyé fi òwú aláǹtakùn mọ́lé mi lórí, níbi tí wọ́n ti ń fojoojúmọ́ rúbọ ìpọ́njú àti àkàntì wọnú ayé mi, àrá ìbínú Ọlọ́run o, ó yá máa bì wọ́n wó ní orúkọ Jésù Kristi. Ní gbogbo ìjáde àti ìwọlé mi láti òní lọ, mo pàṣẹ pé kí iná Ọlọ́run ṣe odi agbára yí mi ká, kí ẹ̀jẹ̀ Jésù sì ṣe ààbò mi ní orúkọ ńlá ti Jésù. Gbogbo ẹ̀yin ọ̀tá alátadí àtẹ̀yin ọ̀tá alátakò lójú ọ̀nà ògo àti ìgbéga mi, mo pàṣẹ wípé kí ẹ máa yangbẹ́ nípa ìfàmì òróró yín náà ní orúkọ Jésù. Ìjàmbá òwú aláǹtakùn tó ń já mi bọ́ lulẹ̀ látòrí afárá ògo, ẹ máa jóná dérú ní orúkọ Jésù. Láti òní yìí lọ, kí ọ̀nà ire gbogbo bẹ̀rẹ̀ sí ní là fún mi, kí ìtàn ìgbésí ayé mi ó yí padà sí rere ní orúkọ Jésù. Ìkẹrin nínú ohun mẹ́sàn-án pàtàkì táyé fi máa ń pa kádàrá àwọn ọmọ ológo dàsáìdá ni mo pè ní oró ìgbín. Lílá àlá rí ìgbín tàbí iye ìgbín lójú àlá
ó jẹ́ àmì ìfàsẹ́yìn tàbí promise and fail. Ó túmọ̀ sí ogun afàkókò ẹni ṣòfò tó máa ń sọ ìrìn àjò oṣù mẹ́ta dọdún mẹ́ta mọ́ èèyàn lọ́wọ́. Ogun tó máa ń mú kéèyàn ó dàgbà láì lóhun tá àgbà ń ní láyé. Ogun tó máa ń jẹ́ kéèyàn ó lógo ṣùgbọ́n kó nítọ̀hún ó máa rógo lù. Ó máa ń mú kéèyàn ó dàgbà kó má kúrò láròbó nígbà tó ti jẹ́ wípé onítọ̀hún ò lè bẹ́gbẹ́ pé. Gẹ́gẹ́ bí ẹ̀mí ṣe tú àṣírí ìjàmbá oró ìgbín yìí fún mi, irú ìgbín téèyàn bá ń re lójú àlá àti bí ìgbín náà bá ṣe tóbi sí ni yóò sọ bí ìfàsẹ́yìn yóò ṣe pọ̀ tó nínú ayé irú ẹni bẹ́ẹ̀. Kì í ṣe irú ogun tó bá ń jẹ ẹni tó ń ṣa ìlákọ̀ṣẹ ni yóò jẹ ẹni tó kàn ń he ìpèrè lásán. Bẹ́ẹ̀ sì ni ìpọ́njú àrà ọ̀tọ̀ ni yóò máa farahàn nínú ayé ẹni tó bá ń he àwọn ìgbín ńláńlá tó ti bọnu tán lójú oorun. Béèyàn bá ti ń he ìgbín lójú àlá tí kò sì tètè gbàdúrà fún ìtúsílẹ̀ pẹ̀lú àwẹ̀, ó ṣeé ṣe kó jẹ́ wípé irú àwọn ìṣẹ̀lẹ̀ abàmì tó máa ń ṣẹlẹ̀ nínú ayé ìgbín ni yóò máa ṣẹlẹ̀ nínú ayé onítọ̀hún náà. Fún àpẹẹrẹ, ìgbín lè fi ọdún mẹ́ta rin ìrìn àjò oṣù kan. Ìdí nìyí táwọn tó bá ń he ìgbín lójú àlá kì í ṣe tètè rin ìrìn àjò débi ògo láyé nítorí pé àná ìtì ìgbín ló ń ọpẹ́rẹ́tì lórí wọn. Èèwọ̀ sì ni ìgbín ò gbọ́dọ̀ fẹnu kan iyọ̀. Ọjọ́ tí ìgbín bá fẹnu kan iyọ̀, ọjọ́ náà lókun ẹ̀mí àjá. Kí ni eléyìí wá túmọ̀ sí o? Ogun ògódé ẹ̀mí pin ni. Ògódé ẹ̀mí pin. Ẹnikẹ́ni tírú àmì ogun yìí bá wà lára ẹ̀, kò sí bó ṣe lè jà fitafita fáṣeyọrí láyé tó. Ó dìgbà tó bá kú tán kógo rèé ó tó lọ bá a níbojì. Ẹ wo obìnrin tó bọ́kọ jìṣẹ́ jìyà tán lọ́jọ́ rírí jẹ àti lọ́jọ́ àìrí jẹ, lọ́jọ́ pípé bí mọ́nú sùn lálẹ́ láì nírètí ohun tí ó jẹ lọ́la. Nígbà tó gu ọkọ wá bú jáde tán ńkọ́, níyàwó bá fò sánlẹ̀ ló dédé kúkú àìmọ̀dí lójijì. Gbogbo irúgbìn tó ti fòógùn ojú gbìn, ẹni ẹlẹ́ni ló wá ń kórè ẹ̀ lẹ́yìn tó ń ti ṣílẹ̀ wọ̀ tán. Ogun ògódé ẹ̀mí pin ni o. Ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ló jìṣẹ́ jìyà lórí ọmọ, ṣùgbọ́n nígbà tí iṣu ọmọ jiná fún wọn tán, níṣe ni wọ́n dédé dẹni àkànmọ́pọ́sí kọlẹ̀ bò mọ́lẹ̀. Ìdí nìyẹn o táwọn àgbà tún fi máa ń pòwe wípé ẹ̀yìn ìgbín là ń fìkara wọn ẹ̀họ́ ìkùkù. Ogun burúkú ni. Bó ti wù kígbe ó gba àwẹ̀ ọlọ́jọ́ gbọọrọ tó láyé, àbẹ́yìn ò mọ̀ wípé ìgbín a máa gba àwẹ̀ ni. Bí ìgbín bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ bíríbírí báyìí, á tilẹ̀kùn ẹnu ẹ̀ pa ni. Ṣùgbọ́n lẹ́yìn gbogbo àwẹ̀ ìgbín ńkọ́, inú ìsasùn ọmọ aráyé náà ló máa ń kángun sí o. Kí ni eléyìí wá ń tọ́ka sí? Ogun tó máa ń mú kéèyàn ó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gba àwẹ̀ àtàdúrà láì rérí àdúrà jẹ, oró ìgbín ni. Ǹjẹ́ ẹ ti gbọ́ káwọn Yorùbá ó pòwe pé ẹ̀yìn àmù kì í ṣe ilé ìgbín? Bó bá wá jẹ́ bẹ́ẹ̀, kí ni ìgbín wá ń wá lẹ́yìn àmù? Ǹjẹ́ jẹ́ mọ̀ yìí pé kàndíṣàn kan náà ló gbé débẹ̀ o. Ẹ̀yin ọmọ Ọlọ́run o, ṣé ẹ mọ̀ wípé gbógun ọ̀tá bá pàgọ́ sínú ayé ènìyàn, tírú ẹni bẹ́ẹ̀ jà fitafita láì rọ́nà àlùyọ, ńgbà tó bá yá nírú wọn bá gba kámú sínú ìyà, á wá máa jẹ irú àwọn oúnjẹ tí ò tẹ́ṣẹ̀dá rẹ̀ lọ́rùn. Á máa gbénu ilé ẹlẹ́gbin, á sì tún máa fọ̀ yàyà yáwó lọ́wọ́ àwọn ọ̀tá olùpẹ̀gàn rẹ̀ nígbà tí ò bá ní alternative ńkọ́. Ìdí nìyẹn o táwọn ọ̀jọ̀gbọ́n tún fi máa ń wí pé condition ló mẹ́ja kákò. Àwọn àfiyèsí mìíràn ni wípé ara ìgbín kì í dá ṣáṣá, yíyọ̀ lára ìgbín máa ń yọ̀ bọ̀lọ̀bọ̀lọ̀. Gbogbo ibi tí ìgbín bá rin ìrìn àjò dé láyé, bí ikun, bí kẹ̀lẹ̀mbẹ̀, bí itọ́ yíyí kì í tán lára ìgbín. Àmì ìkórìíra àti àtakò láì nídìí ni o. Ogun tó máa ń sọ ènìyàn di eléèrí àti ẹlẹ́gbin níwájú olóore. Ohun àfiyèsí mìíràn nípa ìgbín ni wípé bí ò ṣe kì í tán lẹ́nu ìgbín o. Ẹ̀yin náà kíyèsí, bí ẹ bá ye ìgbín nínú oko, ohun àkọ́kọ́ tẹ́ gbọ́ lẹ́nu ìgbín ni òṣè. A kò ṣe ṣàràrà. Ẹnikẹ́ni tí ẹ̀mí òṣè bá sì ń ṣiṣẹ́ nínú ayé rẹ̀ kì í sábà lákòjọ tàbí àṣeyọrí nínú ohunkóhun tó bá dáwọ́lé. Òró òṣè tó máa ń fojoojúmọ́ jáde lẹ́nu wọn ló sábà máa ń mú káwọn olóore ó jìnnà sí wọn. Ẹ̀yin ẹ kíyèsí àwọn tó sábà máa ń pòṣé, ẹ ó rí wípé ariwo kò sí, kòtó àti kòkákòká kì í sábà tán lẹ́nu irú wọn o. Eléyìí kì í ṣe ojú lásán o, ìjàmbá oró ìgbín ni. Àwọn kókó àdúrà tí wàá gbàre o bí o bá fẹ́ bọ́ lọ́wọ́ ogun ìjàmbá oró ìgbín, wàá pe orúkọ Jésù tó. Olúwa gbé mi wọ yàrá agbára àgbàyọrí àdúrà lọ, kí o sì dìrọ̀ ogun fún mi lónìí, kí n lè jagun àjàgbádé ní orúkọ Jésù. Gbogbo oró ìgbín tó ti tojú àlá toró sínú ayé mi, ẹ jáde kúrò lára mi ní orúkọ Jésù. Oró ìgbín lára mi, nínú ẹbí mi àti lórí iṣẹ́ mi, èyí tó ń fa òkúta, òṣì àti ìpọ́njú
kí lẹ sì dúró sọ ẹ máa jáde sínú ìparun ní orúkọ Jésù Kristi. Anointing ìgbín tó ń ṣiṣẹ́ ìfàsẹ́yìn àti promise and faith nínú ayé mi. Ogun the number you have dialed is not available, try again later. Ẹ máa gbẹ dànù ní orúkọ ńlá ti Jésù. Májẹ̀mú ògódé ẹ̀mí pin nínú ayé mi. Ikú àti àjíǹde Jésù ó yá máa bá mi parẹ́. Ogun afiri ẹni falẹ̀, àfòógùn ojú ẹni ṣòfò tó mú mi pẹ́ ní bus stop àṣetì. Olúwa bá mi fi iná sun lónìí kí n já sí gbàgede àlùyọ mi ní orúkọ Jésù. Ògo àti ire ayọ̀ mi táyé ti foró ìgbín gbà lọ, ẹ̀mí mímọ́ o bá mi fọwọ́ agbára ńlá dá padà lónìí ní orúkọ Jésù. Iṣẹ́ àṣepa ìdè àdèpá pẹ̀lú èèkàn àwọn àgbà tọ́ta fi ìgbín ṣe nínú ayé mi tí mi ò fi rí nǹkan ire gbéṣe láyé, àjíǹde àti ìyè bá mi pa iṣẹ́ búburú náà run ní orúkọ Jésù. Oró ìgbín àti àmì òṣè tó ti di odindi ẹbọra ìrí tó wá ń bá mi rin ìrìn àjò ayé mi tó ń tẹ̀lé mi kiri láti máa bare jẹ́ mọ́ mi lọ́wọ́. Olúwa fi ọwọ́ iná tì í jáde kúrò lára mi lónìí ní orúkọ Jésù. Olúwa pàṣẹ lónìí káfẹ́fẹ́ àyípadà rere ó fẹ́ wọnú ayé mi kí n sì bẹ̀rẹ̀ sí ní lu àlùyọ ńlá ní orúkọ Jésù. Àmín. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi, kò sí àyè tó fún mi nínú kásẹ̀tì yìí láti tú gbogbo àwọn ìjìnlẹ̀ àṣírí nípa ẹ̀rù-jẹ̀jẹ̀ ogun àfògo-ṣòfò. Nítorí náà mo fẹ́ kí ẹ máa fojú sọ́nà fún apá kejì kásẹ̀tì yìí láìpẹ́. Nínú apá kejì ni màá ti máa tú àwọn àṣírí ìjìnlẹ̀ nípa eṣinṣin àwọn àgbà. Báwo lọ̀tá ṣe máa ń bẹ eṣinṣin ayé lọ́wẹ̀ láti lọ fọwọ́ òkúta kan ọjà ọlọ́jà? Báwo ni wọ́n ṣe máa ń lo eṣinṣin àgbà láti pààlè léèyàn lórí? Àti irú àdúrà tí a lè gbà láti rí ìṣẹ́gun àti láti dòmìnira. Nínú apá kejì yìí náà la ó ti iṣẹ́ lórí owó asán táyé fi ń gbojúlówó owó lọ lọ́wọ́ ẹni. Kí ni wọ́n ń pè ní àgbàná owó ànábọ̀, àti bí a ṣe lè baṣẹ́ òkùnkùn náà jẹ́ lórí wa. A ó tún ṣiṣẹ́ lórí ìpààrọ̀ àgọ́ ara, ìpààrọ̀ ọwọ́ àti ẹsẹ̀, ìpààrọ̀ ilé ọmọ obìnrin àti ìpààrọ̀ àtọ̀ nǹkan ọmọkùnrin. Kí ni wọ́n ń pè ní àlè àwọn àgbà? Èwo tún ni aṣọ àwọ̀tẹ́lẹ̀ ègún tí kìí jẹ́ káṣọ ògo dúró lọ́rùn ẹni? Kí ni wọ́n fi ń ṣe é? Báwo láyé ṣe máa ń lò ó láti ṣàwọn ènìyàn ságinjù ayé? Irú àwọn kókó àdúrà wo lèèyàn lè gbà láti tínú kòtò àṣetì jáde sórí òkè àṣeyọrí? Gbogbo àwọn nǹkan wọ̀nyí àtàwọn mìíràn lẹ́ ó máa bá pàdé nínú apá kejì kásẹ̀tì yìí. Ẹ̀rù-jẹ̀jẹ̀ ogun àfògo-ṣòfò. Ẹ kú ojú lọ́nà.